Hello everyone, how are you today? Inú mi dùn láti rí yín lónìí. Ẹ káàbọ̀ sórí ètò tòní. Ṣé àlàáfíà la bá yín? Lọ́sẹ̀ yìí a máa sọ̀rọ̀ nípa àròfọ̀. What we are going to learn today is a song-like recitation. Àròfọ̀ jẹ́ àwọn ọ̀rọ̀ tí a rò ní orí wa, àmọ́ nígbà tó máa jáde lẹ́nu wa, ńṣe ló dàbí ọ̀rọ̀ orin, àmọ́ kì í ṣe orin ní ti gidi. Ọ̀kan nínú àwọn àròfọ̀ yẹn ni a kọ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wa ní ọ̀sẹ̀ yìí. Bó tilẹ̀ jẹ́ pé onípele 5 òun ni àròfọ̀ yìí, àmọ́ ìpele 3 la kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa. A fẹ́ kẹ́ gbádùn bí àwọn akẹ́kọ̀ọ́ wa ṣe kọ orin náà pẹ̀lú ọ̀gbẹ́ni Adé. Kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá? Kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá? Kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá? Kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá? Láyé tí mo wá. Láyé tí mo wá. Kàkà kí n jalè. Kàkà kí n jalè. Má kúkú ṣiṣẹ́. Má kúkú ṣiṣẹ́. Kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá? Kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá? Ẹni tó jalè á délé ẹjọ́, ẹni tó jalè á délé ẹjọ́, adájọ́ á wá fẹ̀ wọ́n sí lẹ́sẹ̀ bí ọ̀daràn, ẹni tó jalè á délé ẹjọ́. Ẹ yé máa bó lè ṣe ẹgbẹ́ tí mo ní. Ẹ yé máa bó lè ṣe ẹgbẹ́ tí mo ní. Ẹ yé máa bó lè ṣe ẹgbẹ́ tí mo ní. Ẹ yé máa bó lè ṣe ẹgbẹ́ tí mo ní. Ẹgbẹ́ tí mo ní. Ẹgbẹ́ tí mo ní. Ẹ̀wọ̀n kò sunwọ̀n. Ẹ̀wọ̀n kò sunwọ̀n. Ẹ̀wọ̀n kò sunwọ̀n. Ẹ̀wọ̀n kò sunwọ̀n. Fọ́mọlúwàbí. Fọ́mọlúwàbí. Ẹ yé máa bó lè ṣe ẹgbẹ́ tí mo ní. Ẹ yé máa bó lè ṣe ẹgbẹ́ tí mo ní. Ní báyìí, ẹ lè kọ orin náà fúnra yín. Kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá? Kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá? Láyé tí mo wá, kàkà kí n jalè, kàkà kí n jalè, má kúkú ṣiṣẹ́. Kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá? Ẹni tó jalè á délé ẹjọ́, ẹni tó jalè á délé ẹjọ́, adájọ́ á wá fẹ̀ wọ́n sí lẹ́sẹ̀ bí ọ̀daràn, ẹni tó jalè á délé ẹjọ́. Ẹ yé máa bó lè ṣe ẹgbẹ́ tí mo ní. Ẹ yé máa bó lè ṣe ẹgbẹ́ tí mo ní. Ẹgbẹ́ tí mo ní. Ẹ̀wọ̀n kò sunwọ̀n. Ẹ̀wọ̀n kò sunwọ̀n. Fọ́mọlúwàbí. Ẹ yé máa bó lè ṣe ẹgbẹ́ tí mo ní. Ẹ ṣeun gan, ẹ pàtẹ́wọ́ fúnra yín. Kárí ọmọ dáadáa. Ẹ ṣeun gan, ó dàbọ̀, bye.